It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Explosive teaching and powerful prayer combined. Live. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín, a yìn yín lógo lónìí. Àfọpẹ́ àfìyìn àfògo fún orúkọ yín torí pé ṣé o, torí pé àánú yín dúró láéláé. Àwa náà mà rèé. Ìgbà wo la bẹ̀rẹ̀ ọdún? A máa tún ọjọ́ kìíní báyìí nínú oṣù tuntun míì. Ọlọ́run wa o. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ràn wá lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ ìyè lójoojúmọ́. Torí pé àríkànú ọ̀rọ̀ yín ni. Pé ìgbésẹ̀ tó wà láàrin ikú àti ìyè kò ju ìgbésẹ̀ kan lọ. A yìn orúkọ yín lógo torí pé ẹ dá wa sí. A yìn torí pé ẹ dá ilé wa sí. A yìn lógo torí pé ẹ pa wá mọ́. A gbọ́ torí pé ẹ fún wa ní ẹ̀rí. A yìn torí pé ayé wa ń tẹ̀síwájú. Ọlọ́run wa ẹ gba ọpẹ́ wa. Ayérayé nínú àwọn ọ̀run ẹ gba ìyìn wa. Mo gbàdúrà bá a ti bẹ̀rẹ̀ àdúrà yìí. Ọlọ́run bá wa bẹ̀rẹ̀. Gbogbo ọwọ́ tí Ọlọ́run yóò nà sí rere lónìí yóò kan ọ̀dọ̀ yín. Ògo Ọlọ́run yóò tún farahàn lẹ́ẹ̀kan sí. Agbára wà láàyè rẹ̀ yóò ṣiṣẹ́. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run bí ìṣe mi mà tún dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹnìkan pè mí lọ́jọ́ kan ní ẹ ṣáà máa ń sọ pé ẹ dúpẹ́ lọ́wọ́ wa wọ́n ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ yín. Mo ní òótọ́ ni ó dáa ẹ jẹ́ ká jọ máa dúpẹ́ lọ́wọ́ ara wa. Mo rí pé ọ̀rọ̀ yẹn ò yé wọn dáadáa. Mo ní ọ̀rọ̀ yín yé mi o wípé ó yẹ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ mi. Èmi náà mọ̀ bẹ́ẹ̀. Mo ti gbọ́ orí dáadáa ṣùgbọ́n èmi náà dúpẹ́ lọ́wọ́ yín torí pé tẹ́yìn ò bá sí ń bẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ inú afẹ́fẹ́ ló máa bá lọ. Bóyá àwọn afẹ́fẹ́ la máa gbọ́ torí pé ẹ fi ara yín hàn láti gbọ́ lórúkọ Jésù. Nígbà tí ẹ bá pè Ọlọ́run náà fi ara rẹ̀ hàn nínú ayé yín lórúkọ Jésù. Glory retreat wà ní London, gbogbo ètò ti tò tán. Inú mi dùn nígbà tí mò ń gbọ́ final report pé àwọn tí wọ́n á farahàn ní ọdún yìí wọ́n ju ti ọdún tó kọjá lọ. Mo ní ṣe wọ́n pọ̀ díẹ̀, wọ́n sọ iye àwọn ọdún tó kọjá fún mi, wọ́n sọ ti ọdún yìí fún mi. Ọlọ́run mi o. There is God somewhere. Ọlọ́run wà níbì kan. Àwọn tó bá ní kò sí Ọlọ́run yìí, àánú wọn máa ń ṣe mí ni. Mi kì í bú wọn, àánú wọn kàn máa ń ṣe mí nígbà tí wọ́n pé mo rí wèrè láàrin ọjà ni. A yìn Ọlọ́run lógo lọ́pọ̀lọpọ̀ fún ẹ̀yin tí Ọlọ́run tí ẹ fi sọ́kàn láti kì í ṣe pé Ọlọ́run pèsè owó fún ẹ fi sọ́kàn ni. Tẹ́ ẹ bá fi sọ́kàn owó ò ní yọ òótọ́ ọbẹ̀ nìyẹn, má jẹ́ àtàn ara jẹ́. Mo sì gbàdúrà ìbùkún Ọlọ́run ẹ̀yin ò ní ọ̀nà tuntun Ọlọ́run á fún yín lórúkọ Jésù Kristi. So ẹ̀yin tẹ́ wá lọ́dún tó kọjá ẹ rí dájú pé òótọ́ ni mo sọ wípé tọdún yìí orí ọ̀fẹ́ tọdún yìí á pọ̀ ju tọdún tó kọjá lọ. Ẹ rí pé òótọ́ ni mo nígbàgbọ́ sí ni. Mi ò wòra wọ́ mi rí ọjọ́ ọ̀la ṣùgbọ́n mo nígbàgbọ́ ni. Ẹ̀yin tí ẹ wá ní ọdún tó kọjá ẹ wà ní so nǹkan tí mo miss ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín torí pé àwọn ẹ̀rí tá a gbọ́ ní tọdún tó kọjá yẹn gan ní ká tó kú òun bẹ́ẹ̀ ni o pé ẹjọ́ experience yín lọ́dún yìí báwo ló ṣe rí. Mo gbàdúrà bọ́lọ̀ tí ń bẹ tẹ́mi ẹ̀bẹ̀ láì gbogbo àníyín pátá lọ́lọ́run á bá pàdé lórúkọ Jésù. Ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Restore to me. Mú padà fún mi. Ṣé the best interpretation of restoration ò ní kàn mú nǹkan padà wá fún yàn. Ẹnìkan bá mi jiyàn rí ó ní sà dá padà fún mi ló yẹ kó jẹ́ mo ní rọ́ o. Dá padà fún mi àti mú padà fún mi ó yàtọ̀ síra wọn. Pé dá padà fún mi túmọ̀ sí pé ohun tí wọ́n jí gbà lọ́wọ́ mi gangan yẹn dá padà fún mi. Black and white television tí wọ́n gbà yẹn dá padà fún mi. Fridge mi gangan yẹn dá padà ṣùgbọ́n restore to me yẹn ó yàtọ̀ sí dá padà mú padà. Yẹn ni pé tí wọ́n jí lọ lọ́wọ́ mi yẹn tí ìgbà bá ti gorí ẹ̀ black and white ni tọ́lọ̀ bá fẹ́ wá dá padà kó wá restore ẹ̀ kó wá túnṣe kó restore ẹ̀ kó wá dá padà ẹ̀yin kó update ẹ̀ sí latest version ní tó ń jẹ́ restoration nìyẹn. Òṣèlú dàgbà tí wọ́n bá mú engine kan tó máa dá padà fún àwọn tó ṣe mí ní mechanic o àwọn tó ṣe engine yẹn gangan tó wà ní ẹjọ́ engine yẹn ó need total overhaul. Ẹ bá wa sọ wọ́n lè sọ di ọ̀tún pátápátá kẹ́yìn gan ṣì mọ́ wọ́n á tún kàn gan ẹ̀yìn gan ṣì mọ́. Nítorí pé ní restoration ni iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run fún yín lónìí nìyẹn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Mi ìfẹ́ máa bọ́ yín láti ṣàlàyé nítorí lè dìwà débẹ̀ ó pọ̀ gan. Torí as at yesterday mi ò tí ì mọ nǹkan tí a máa ṣe. Mo ti béèrè ń bá dákẹ́. So tó bí mi ṣe máa ń ṣe nìyẹn. Ṣé a sọ pé Ọlọ́run ò gbọ́ náà ni? Ó gbọ́ náà
pé kò tí ì dáhùn yẹn kò fẹ́ dáhùn ṣùgbọ́n ní 9 minutes ohun tí iṣẹ́ tọ́lọ́run rán mi sí yín nìyẹn pé tá bá lè béèrè fún òun àṣẹ ṣùgbọ́n ìkìlọ̀ kan wà ńbẹ̀ ṣé ní gbogbo ìgbà tí Ọlọ́run bá rán iṣẹ́ jáde mistake tí àwa Kìrìsìtẹ́nì máa ṣe ni pé Ọlọ́run ti ránṣẹ́ sí mi no kì í ṣe gbogbo èèyàn ló wà fún wọn bẹ́ẹ̀ ni sà kì í ṣe gbogbo èèyàn ló wà fún pé Ọlọ́run ránṣẹ́ so wá ní torí pé ẹ ti gbọ́ nígbà tí wọ́n ń jíṣẹ́ yẹn irọ́ o ẹ gbọ́dọ̀ ó ní àwọn iṣẹ́ kan tẹ́ ẹ máa ṣe ẹ gbọ́dọ̀ personalize ẹ̀ now ẹ gbọ́dọ̀ di ojú àti etí sí gbogbo àwọn yòókù ìgbàgbọ́ yín ẹ máa wá narrow mindset yín pé iṣẹ́ tó ràn yìí o Ọlọ́run dìídì gbé oníṣẹ́ dìde fún mi ni kì í ṣe pé bóyá fún wa mo ń sọ̀tọ̀ fún yín a gbọ́dọ̀ iṣẹ́ tá a máa ṣe lónìí nìyẹn a gbọ́dọ̀ ní lọ́kàn pé àwa nìkan ni Ọlọ́run bá sọ̀rọ̀ ibi tí màá tẹ̀ ti bẹ̀rẹ̀ àdúrà wa nìyẹn ṣe rí kíní kan wà tí Ọlọ́run lè fún yàn tó jẹ́ pé kò sẹ́ni tó lè yé ẹ̀yin bẹ́ẹ̀ yẹn ṣe ní kíní yẹn kò dẹ̀ sí ẹni tó lè mọ orísun kíní yẹn láéláé a lot of gifts ló wà lọ́wọ́ Ọlọ́run láti fún wa o ṣùgbọ́n kíní kan wà tí Ọlọ́run even Sátánì gan kò ní òye ẹ̀ kò yé bó ṣe possible kíní ọ̀nà ń pè ní ayọ̀ ìgbàlà àṣírí ìgbé ayé mo sọ fún yẹn the secret to a fulfilled life ó ní mo ṣàlàyé fún yẹn ayọ̀ ìgbàlà ó ní ó mà ṣe kí ló wà láyé yìí gan tó lè mú ayọ̀ wá kò sí àwọn kan máa ṣe mistake wọn ní tẹ́yìn tó ń bá lówó tẹ́yìn bá jẹ́ bílíọ̀nìyà yẹn máa láyọ̀ rẹ̀ pa that's why táwọn olóyìnbó sọ pé the rich also cry láyé a lot of people ẹni tó bá ti ní experience méjèèjì rí ọ̀rọ̀ mi á yé dáadáa o ti ní experience ebi àti ìyàn àti òṣìrí Ọlọ́run tó wá gbówó ẹ̀ sókè báyìí ọkàn ẹ̀ ti wá balẹ̀ o ti rówó jẹun o ti rówó mu o ti rówó lògbà ìyẹn ò garanti ayọ̀ ìgbàlà bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó pé a ní Ọlọ́run tó ní àṣírí yẹn lọ́wọ́ tó lè fún wa Psalm 51 verse 12 Psalm 51 verse 12 ẹgbọ́n wọn tó sọ ni ó ní restore to me the joy of your salvation and uphold me by your generous spirit ó ní mú ayọ̀ ìgbàlà padà tọ̀ mí wá kí o sì mú mi dúró nípa ẹ̀mí ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ mú ayọ̀ ìgbàlà padà tọ̀ mí wá Ọlọ́run dá ayọ̀ ìgbàlà mọ́ wa nígbà tí Ọlọ́run dá Ádámù àti Éfà Ọlọ́run dá ayọ̀ ìgbàlà mọ́nú ayé wọn ṣùgbọ́n torí pé wọ́n kùnà nígbà yẹn ayọ̀ ìgbàlà fò lọ pátápátá struggle wa bẹ̀rẹ̀ ìnira wa bẹ̀rẹ̀ nínú ọrọ̀ nínú owó gan still ìbànújẹ́ tún farahàn torí pé ayọ̀ ìgbàlà ti fò lọ kúrò nínú ayé wọn Ádámù àti Éfà àwọn ọmọ kan tán lose lọ́jọ́ yẹn nígbà tí wọ́n lose kò yé wọn implication kan tán ṣe a sọ fún Ọlọ́run Jésù Olúwa ẹ bẹ̀ ayé mi wò lónìí gbogbo ohun tí ò jẹ́ kí ayọ̀ mi kún ẹ fi iná bẹ̀ wọ́n wò lórúkọ Jésù oh Lord visit my life today whatever is preventing my complete joy visit them with fire in Jesus name a sọ fún Ọlọ́run dáadáa Jésù Olúwa ẹ bẹ̀ ayé mi wò lónìí nínú àdúrà yẹn bẹ̀ ayé mi wò lónìí gbogbo ohun tí ò jẹ́ kí ayọ̀ mi kún ẹ fi iná bẹ̀ wọ́n wò lórúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ayérayé nú àwọn ọ̀run lónìí Olúwa ẹ bẹ̀ ayé mi wò ẹ bẹ̀ ayé mi wò lónìí ẹ bẹ̀ ayé mi wò lónìí ìwọ ẹ̀yin mo ní kẹ́ gbàdúrà fúnra yín ni o ẹ má ti gbà fún ẹnikẹ́ni o ẹ kọ́kọ́ gbàdúrà yẹn ní àgbàyọrí náà ẹ dárúkọ ẹ̀yin nìkan àti ìṣẹ̀dá yín àti ẹlẹ́dàá yín kẹjọ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ bẹ̀ ayé mi wò lónìí gbogbo ohun tí ò jẹ́ kí ayọ̀ mi kún Olúwa ẹ fi iná bẹ̀ wọ́n wò gbogbo àwọn tó jẹ́ kí ayọ̀ mi kún lónìí ẹ fi iná bẹ̀ wọ́n wò ẹ fi iná bẹ̀ wọ́n wò gbogbo àwọn tó jẹ́ kí ayọ̀ mi kún nínú ayé yìí Olúwa ẹ fi iná bẹ̀ wọ́n wò Olúwa ẹ fi iná bẹ̀ wọ́n wò gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa tẹ́ ẹ bá fetí sí àdúrà yìí dáadáa ẹ rí i pé ìbẹ̀wò méjì ló wà ń bẹ ẹ ti rí ẹ ṣeun ìbẹ̀wò àkọ́kọ́ ni wípé ẹ bẹ̀ ayé mi wò nínú ìbẹ̀wò yẹn kílẹ̀ rò bó fẹ́ ṣẹlẹ̀ kọ́lọ́run wo àwọn nǹkan tí ò bára mu tí ò bára dọ́gba ṣé mo yẹn ń sọ̀rọ̀ yìí mo díjú ni fún ìgbà díẹ̀ ohun tí mò ń rí lè kí n díjú now tá bá rí ẹnikẹ́ni tó wà ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí tó jẹ́ software code writer yẹn ni pé ó lè write code dáadáa
now àwọn kan wà jẹ́ pé iṣẹ́ wọn ni pé nígbà tí wọ́n bá ṣe software tán wọ́n á ṣe wá pé àwọn kan pé ẹ wá jókòó software tá a ráìtì yìí ẹ bá wa wò ó tó bá jẹ́ pé ó ní issue lára tí nǹkan kan bá wà ń bẹ̀ tí ò bá clean tó tí ò clear tó lè dá wàhálà lẹ̀ ẹ̀yọ́ nǹkan tí mo rí nìyẹn ẹ̀yọ́ tí mo rí arákùnrin kan tó ń yẹ àwọn kóòdù yẹn wò bóyá kò ní issue kankan yẹn náà pè ní àbẹ̀wò àkọ́kọ́ nìyẹn now kí ni àbẹ̀wò kejì yẹn ni pé nígbà tí wọ́n bá so orí ọwọ́ ilé ń bẹ orí ọwọ́ ilé bẹ Ọlọ́run wá bẹ̀ wọ́n wò tìbẹ̀rù ó bẹ̀ wọ́n wò tínátíná láti pa wọ́n pé so ẹ̀yin lẹ wà ní ìdí ọ̀rọ̀ ọmọ mi ẹ̀yin lẹ wà ní ìdí ọ̀rọ̀ àyànfẹ́ ẹ dáràn lónìí ìbẹ̀wò kejì nìyẹn so ìbẹ̀wò àkọ́kọ́ fún investigation ni ìbẹ̀wò kejì fún judgement ni so a gbọ́dọ̀ ní òye ẹ̀ dáadáa now ẹ má yẹ ká gbàgbé prayer point ẹnìkan nìyẹn o nínú bíbélì o onísáàmù kan ló gbàdúrà yẹn ó ní mú ayọ̀ ìgbàlà padà tọ̀ mí wá mú ayọ̀ ìgbàlà padà tọ̀ mí wá ní ìsìn báyìí ẹ jẹ́ ká rántí àwọn àti gbàdúrà fúnra wa láàkọ́ bẹ́ẹ̀ yẹn ó kọ àwọn nǹkan tá a ní bí àwọn ọmọ wa bí iṣẹ́ wa bí ìdílé wa Jésù Olúwa ẹ bẹ̀ ayé àwọn ọmọ mi wò lónìí gbogbo ohun tí ò jẹ́ kí ayọ̀ mi kún lórí wọn ẹ fi iná bẹ̀ wọ́n wò ohun tí ò jẹ́ káyọ̀ mi kún lórí wọn àwọn agbára tí ò jẹ́ káyọ̀ mi kún lórí wọn àwọn ìpàdé tí ò jẹ́ káyọ̀ mi kún lórí wọn bẹ̀ iṣẹ́ mi wò lónìí gbogbo ohun tí ò jẹ́ káyọ̀ mi kún lórí iṣẹ́ mi kọ́lọ́n kó ṣàbẹ̀wò sáwọn náà Jésù Olúwa ẹ bẹ̀ ayé àwọn ọmọ mi wò lónìí gbogbo ohun tí ò jẹ́ kí ayọ̀ mi kún lórí wọn ẹ fi iná bẹ̀ wọ́n wò lórúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ayérayé mo gbàdúrà Olú ẹ bẹ̀ ayé àwọn ọmọ mi wò lónìí gbogbo ohun tí ò jẹ́ kí ayọ̀ mi kún lórí wọn lórúkọ Jésù ẹ fi iná bẹ̀ wọ́n wò Olú ẹ fi iná bẹ̀ wọ́n wò ẹ bẹ̀ iṣẹ́ mi náà wò ẹ bẹ̀ iṣẹ́ mi wò ẹ bẹ̀ iṣẹ́ mi wò gbogbo ohun tí ò jẹ́ kí ayọ̀ mi kún lórí iṣẹ́ mi ẹ fi iná bẹ̀ wọ́n wò ẹ fi iná bẹ̀ wọ́n wò ẹ máa gbàdúrà ẹ gbàdúrà mo ti sọ fún wa mo ní àṣírí àdúrà òun ni pé nígbà tí Ọlọ́run bá ránṣẹ́ ká personalize ẹ ká gbà pé mọ́mì ẹ gbà pé ẹ̀yin nìkan lẹ wà lábẹ́ àdúrà ẹ má wò bóyá àwọn èèyàn wà bẹ ẹ̀yin nìkan lẹ dádì ẹ̀yin nìkan èmi àti nìkan láyé ń gbàdúrà o bẹ́ẹ̀ mi tẹ̀ ṣe rí mi tẹ̀ rí yín gan èmi nìkan ni mo wà lábẹ́ àdúrà yìí mo sì ń gba àdúrà yẹn torí pé mo fẹ́ kí Ọlọ́run kó bẹ ayé àwọn ọmọ mi wò gbogbo ohun tí ò jẹ́ káyọ̀ mi kún lórí wọn ẹ̀yin náà ẹ gbàdúrà fún àwọn ọmọ yín bẹ́ẹ̀ ẹ gbà fún iṣẹ́ yín ẹ gbà fún ìdílé yín o ẹ gbà kọ́kọ́ gbà fáyàkáyà gbà fọkọ ẹ ó yẹ máa gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa wọ́n pe àwọn kíníkan ní ọdún ìfiṣòfò kò fẹ́ sẹ́ni tí ò tiẹ̀ ní ọdún ìfiṣòfò gan ká má kàn sọ pé àwọn kan ọdún ìfiṣòfò gba àwọn ọdún tá a kàn waste dànù ẹlòmíì waste àmọye ọdún lórí lílé obìnrin kiri mọ̀ kó wà ó wà dáadáa a kàn máa fojú bẹ́ẹ̀ ni a máa fojú ayé ẹ̀ a máa fi lé obìnrin kiri a tún máa mo mọ búrà kan bẹ́ẹ̀ ni a tún máa fi proud akéré dada ń gbà yẹn ó máa ń wá búrà yẹn máa ń wá ẹ̀gbọ́n kan wá sàdúgbò wa ẹ̀gbọ́n yẹn adẹ̀ close mọ́ díẹ̀ àní mo ti ń gbàdúrà pé ọmọ tó wọ́pọ̀ mo fẹ́ mú balẹ̀ kò yí wá ń gbà yẹn wọ ní ìsinmi kan àwọn Ọlọ́run máa ṣe wọn táwa influence by àwọn olórí burúkú a kàn waste àìmọye ọdún ẹlòmíì orí pati ló waste àìmọye ọdún lé lórí tí wọ́n bá ṣe pati tí wọ́n bá pè síbẹ̀ ọ̀ọ́kàn pè síbẹ̀ kán má sọ fún pé wọ́n má sọ pé kó ra ẹnìyẹn ó lè má kì í mọ́ níbi tó fayé ẹ̀ ṣòfùndé oh my God ẹlòmíì ibi tó fayé ẹ̀ ṣòfùndé ẹ mọ̀ use what you have to get what you want ni use what you have to get what you want tó sì yẹ ó fa gan ayé time tó yẹ kó wá bẹ̀rẹ̀ sí plan fún ayé olófiṣòfò yẹn ṣùgbọ́n ayọ̀ tó wà ń bẹ̀ ni wípé a ní Ọlọ́run kan tá à ń sìn tó ní ipá àti agbára láti dá àwọn ọdún yẹn padà Joel chapter 2 verse 25 bẹ́ẹ̀ sọ pé èmi yóò mú ọdún wọ̀nyí tí èṣù jẹrun padà fún yín oh my God èyí tí èṣù agénijẹ àti èṣù jẹwéjẹwé ọ̀wọ́ èṣù
agénijẹ àti kòkòrò ajẹnirun mìíràn ti fi jẹ àwọn ogun ńlá mi tí mo rán sáàrin yín. Ṣé rí àwọn ogun ńlá mi tí mo rán sáàrin yín yẹn mi fẹ́ ká sọ̀rọ̀ èlò ní wà extensive gan torí ẹlòmíì abẹ́ gun Ọlọ́run fúnra ẹ̀ ló wà kò dẹ̀ ní òye àti gbàdúrà fún àánú kò lóye ẹjọ́ báwo ló ṣe fẹ́ bọ́ mo rántí rí àwọn búra yẹn ní ọdún yẹn lọ́hùn ẹ̀rí wọ́n wà frustrated kò tẹ̀ yé wọn mọ́ ó kù ọdún mẹ́ta nígbà yẹn lọ́hùn ní Nàìjíríà yìí náà ní kán jáde ní yunifásitì ní federal government náà bá cancel náà gba license yunifásitì tí wọ́n wà wọ́n ní ẹni tó yunifásitì yẹn pé fake something ní documents tó kó sílẹ̀ náà bá close yunifásitì yẹn down ó dẹ̀ kóṣù mẹ́ta tó máa jáde ní búra ìbá bẹ̀rẹ̀ sí búra bẹ̀rẹ̀ sí sákiri kò sí yunifásitì ẹ̀yọ kan báyìí tó fẹ́ gba transfer yunifásitì yẹn kò sí yunifásitì ẹ̀yọ kan wọ́n wá lókè àwọn lọ padà bẹ̀rẹ̀ náà bá padà bẹ̀rẹ̀ wọ́n wà ní 100 level ó ní Nigerian lecturers náà tún strike lọ́dún yẹn lọ́hùn mo mọ̀ gbà yín dáadáa búra ìwà wà nílé fún bíi over 200 days ẹjọ́ nígbà tí 365 days bá wà ní ọdún tí student rẹ̀ ti wà nílé for over 200 days nígbà ẹ̀yin tẹ́ bá gbé Nàìjíríà ó yẹ kẹ́ mọ ogun time tí mo ń sọ yìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìjọba tó wà ń bẹ̀ lábàá ti débẹ̀ àwọn yunifásitì ò tí ì strike lẹ́ẹ̀kan ṣùgbọ́n ṣe ni láàánú nígbà yẹn èèyàn ọmọ Ọlọ́run oh my God búra ìbá ó lọ from church to church ó lọ from prayer to prayer wọ́n tún bẹ̀rẹ̀ sí gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n tún sọ nǹkan tí ò lè ṣẹlẹ̀ fún wàá tó bá mi sọ̀rọ̀ kò wá tẹ̀rọ owó ná mọ́ tí wàá sùn wọ́n á sọ mo ní ẹ̀sà mi ò ní nǹkan mi tí mo fẹ́ fún ijó àdúrà lọ lẹ́sà tẹ́ bá tẹ̀ ní kí mo mọ́wọ́ ẹ̀bùn tó fẹ́ rí wọ́n ti jẹ́ gbèsè dànù pásítọ̀ kìíní kan gbowó lọ́wọ́ ló bẹ̀rẹ̀ dárò kan mo ní àwọn kan wà tí mo mọ̀ mo rí ẹlòmíì gan rí ní tẹlifíṣàn àwọn kan wà tí mi ò tiẹ̀ gbọ́ rí mo ní kó pẹ̀lẹ́ ṣó ní ìgbàgbọ́ lẹ́sà sísítà mi ló ní kí n ṣe báyìí ó ní sísítà mi yẹn ó ní mo dẹ̀ rí ayé wọn bó ṣe rí tẹ́lẹ̀ mo dẹ̀ wọ́n bí tán wà lónìí mo gbàgbọ́ pé ayé ọkẹ́ kí lọ́jọ́ tá à ń wí yẹn fún ní prayer ó kàn wà lórí Facebook mà ní ló kàn wà rí former lecturer ní yunifásitì tí wọ́n cancel yẹn lecturer kan ṣiṣẹ́ ń bẹ̀ ẹlẹ́ni àṣẹ bọ́n ṣe cancel yunifásitì yẹn báyìí lọ́nà ṣí fóun fúnra ẹ̀ ló travel over sí ibẹ̀ ló ti ń tíṣì ní yunifásitì kan ló ti ń tíṣì ní Amẹ́ríkà ló kàn ra ọ̀gá ẹ̀kọ́jọ́ mẹ́ta náà kàn chat lórí kínní ọ̀gá ẹ̀ wá bẹ̀rẹ̀ kí ló ń ṣe báyìí báyìí ló ń experience ó ní what why can't you reach out to me ní lecturer bá dùn ìbò bolẹ̀ kí ló tó fi ó ní ẹsẹ̀ má bínú ó dẹ̀ jọmọ dáadáa sí wọn òun ló bá rìnrìn yẹn o ẹni tí mo ń sọ ó ti graduate l'Amẹ́ríkà ó ti níwèé gbé ló ti ń gbé bẹ́ẹ̀ ó ti ń gbé bẹ́ẹ̀ ó ti ń ṣiṣẹ́ gidi o iṣẹ́ gidi ni yunifásitì gidi lòun náà ti ń ṣiṣẹ́ ó ní ẹ̀sà ó ní kò ní kọ́ báyìí ó máa di kinní kan lecturer 2 àbí nǹkan ṣáà ní òyìnbó kan tó sọ mí gbà kílẹ̀ bá mi sọ yìí Ọlọ́run ló ní òun á dá ọdún ṣé ẹ nídà sọmọ sọ pé ẹ personalize ẹ má sọ pé ẹ Bíbélì ló sọ bẹ́ẹ̀ ṣé nǹkan tó kàn máa ń dùn mí lórí àwọn kìrìsìtẹ́nì mi ni pé wọ́n máa ń tẹ́tí sí àwọn táyé wọn ti bàjẹ́ wọ́n dẹ̀ ti gbà pé ẹni táyé bá bàjẹ́ ó máa wáyàn kúnra ni of course ó máa wáyàn kúnra ni Jésù Olúwa ẹ mú ìgbà àkókò àti ọdún tó ti ṣòfò padà ẹ dá padà nínú ayé mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín lọ́sọ̀kún àmú padà wọ́n á restore ẹ̀yọ́ ká lè ní extra time ká lè ní extra time extra years to spend. Oh Lord, restore the wasted season, time and year to me in Jesus' name. Gbogbo ọdún, gbogbo ìgbà, gbogbo àkókò ẹ̀yọ́ èyí tí ajẹnirun ti jẹun nínú ayé mi Olúwa ẹ dá padà ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù gbogbo ọdún gbogbo ìgbà gbogbo àkókò tí ajẹnirun ti jẹ dànù ayé mi lórúkọ Jésù Kristi gbogbo ọdún fi ṣòfò pátá Olúwa ẹ dá padà kí n lè rí ayé lò sí kí n lè rí ìgbà lò sí kí ayé mi lè tẹ̀síwájú sí Olúwa gbogbo ọdún fi ṣòfò Olúwa ẹ dá padà tí èṣù ti jẹ àwọn ọdún tí ajẹnirun ti jẹ Olúwa ẹ dá padà ẹ gbàdúrà ẹ sọ fún Ọlọ́run ọwọ́ yín ló kù sí o ọwọ́ yín ló kù sí ẹ máa gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa àwọn òbí máa gba ọ̀rọ̀ kan mo fẹ́ sọ àwọn òbí máa gbàgbọ́ kò sẹ́ni tó bí ọmọ tí ò ní gba ọ̀rọ̀ yẹn gbọ́ ẹ máa wo nínú àwọn ọmọ wa ẹ máa rí àwọn ọmọ míì láàrin àwọn ọmọ tó pé wọ́n fast gan pàápàá wọ́n gbogbo rẹ́kọ̀dù tiwa tá a bí wọn gan náà beach lọ́wọ́ kan
gbogbo táwa sì wà ní éèjì wọn táwa sì ń bá kinní kan pò kiri àwọn wọ́n ti graduate wọ́n ti ṣe bá wọ́n ti sọ fún nǹkan báyìí làwọn fẹ́ ṣe nǹkan báyìí làwọn fẹ́ ṣe àwọn ọmọ kan wà bẹ́ẹ̀ láti máa rí àwọn ọmọ mi tó yẹ pé wọ́n slow òbí mi tí ò bá mọ Jésù á panic òbí mi tí òye ayé ò bá yé àmọ́ kí ló sọ ọmọ yìí ló lọ ṣàánú mi lórí ọmọ yìí òbí mi tó bá jẹ́ pé òun àkùwá lóye rárá tọ́ àwa máa gbé àwọn ọmọ yẹn lọ bá àwọn àgàmọ́ra wọn á kó wá gbé ọwọ́ ẹ̀gún wọn wọn á gbé lórí àwọn ọmọ wọn yẹn wọn á bá tiwọn jẹ́ kanlẹ̀. ohun táwọn òbí yẹn ò gbàgbọ́ ni wípé wọn ò gbàgbọ́ pé kì í ṣe gbogbo irúgbìn ló ń gbìn bákan náà òun ló ń so bákan náà òun ló ń ga bákan náà. ọdún tí àgbẹ̀ alágbàdo tó bá ti kéré tó bá ti jẹ àgbàdo tó bá ti tún gbìn míì àgbẹ̀ oníkòkó sì ń ṣe wàhálà lọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀ẹ̀kan tí àgbẹ̀ oníkòkó tó bá ṣe ìkórè tó bá ta kòkó ẹ̀ àgbẹ̀ alágbàdo a máa fọwọ́ họ rí ni nígbà tó bá rí owó lọ́wọ́ àgbẹ̀ oníkòkó mistake nìyẹn. Iṣẹ́ tèmi ni kí n máa gbàdúrà fún àwọn ọmọ mi tí bá dẹ̀ rí ọmọ tó rí bẹ́ẹ̀ nínú àwọn ọmọ kí n máa monitor ẹ̀ closely ẹ̀ẹ́dẹ̀ yìí kí n sọ àṣírí kan fún wa o ṣe irú àwọn ọmọ bẹ́ẹ̀ tó slow to develop àwọn ló máa ń jẹ́ superstar ìdílé ẹ lọ kọ́lẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yẹn ẹ lọ kọ́lẹ̀ mo ṣe research ẹ̀ káàkiri ìdílé ni àwọn ọmọ tó bá slow bẹ́ẹ̀ yẹn tó bá gbé ní growth wọn àwọn òbí wọn wà concern wọn kàn hide concern wọn àwọn ọmọ bẹ́ẹ̀ ló máa ń dàbí òpómúlérò ilé yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún wa Jésù Olúwa ẹ mú ìgbà àkókò àti ọdún ìfiṣòfò àwọn ọmọ mi padà fún wọn tàbí àwọn ọmọ tó slow bẹ́ẹ̀ làdúrà yìí wà fún gbogbo àwọn ọdún ìfiṣòfò ọmọ mi ìgbà tó bá dé yunifásitì gan ni ó máa bẹ̀rẹ̀ on seriousness yẹ bẹ́ẹ̀ máa kí ló sọmọ ìbá ẹ̀ àwọn àbúrò àdé máa graduate lẹ́yìn ẹ̀ kí ló sọmọ ìbá ẹ̀ òbí mi tí ò bá ní òye Ọlọ́run á kàn give up lórí ọmọ yẹn ni bọ́mọ yẹn ṣe máa collapse nìyẹn tí táyé ò ní tẹ̀síwájú mọ́ ṣùgbọ́n àwọn òbí tí òye bá yé mo sọ lẹ́ẹ̀kan pé irúgbìn kì í hù bákan náà ẹ rí wọ́n á mọ̀ pé àdúrà náà máa fi ti ọmọ yẹn síwájú. Jésù Olúwa ẹ mú ìgbà àkókò àti ọdún tó ti ṣòfò Olúwa ẹ mú padà wá tó ti ṣòfò nínú ayé àwọn ọmọ mi Olúwa ẹ mú padà wá fún wọn ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ẹ mú ìgbà àkókò àti ọdún ẹyọ tó ti ṣòfò nínú ayé àwọn ọmọ mi padà wá fún wọn Olúwa ẹ mú padà ẹ ti sọ bẹ́ẹ̀ o gbogbo ọdún àjẹnú pátá ẹ lè máa dá padà kí wọ́n lè di òpó múlẹ́rọ̀ kí wọ́n lè di òpó pàtàkì nínú ìdílé mi lórúkọ Jésù Kristi gbogbo ọdún tí àwọn ọmọ mi tí wọ́n fi ṣòfò pátá Olúwa ẹ dá padà gẹ́gẹ́ bí ìlérí yín Olúwa ẹ dá padà gẹ́gẹ́ bí ìlérí yín Olúwa ẹ dá padà gẹ́gẹ́ bí ìlérí yín Olúwa ẹ dá padà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi ẹ̀yin ọmọ Ọlọ́run má sọ̀rọ̀ kan fún yẹn lè má gbàgbé o Ọlọ́run ò promise wa ní nǹkan tó dáa nìkan o kò tẹ́ pé wọ́n á fún yẹn ní nǹkan tó di nǹkan rere o kò promise wa ní ìbùkún nìkan o ẹ listen sí ọ̀rọ̀ tí mo ń sọ yìí o ó dà kí Ọlọ́run promise wa double portion ṣẹ́rí àìfarabalẹ̀ ká Bíbélì láàfin mọ̀ nǹkan tá a díù fún láàfin mọ̀ nǹkan tó pé ilé àṣẹ tọ́mi lélẹ́yìí Ọlọ́run ò promise wa ní portion o double portion òun ló promise wa bẹ́ẹ̀ ni mo sọ fún wa ó dà má kà lóyìnbó kí n tó kà Yorùbá Isaiah chapter 61 verse 7 Isaiah 61 verse 7 bẹ́ẹ̀ sọ pé instead of your shame you shall have double honour and instead of confusion they shall rejoice in their portion therefore in their land they shall possess double everlasting joy shall be theirs. Dípò àbùkù ẹ̀yin ò gba ìlọ́po méjì ìyìn tàbí ìlọ́po méjì iyì tàbí ìlọ́po méjì ọlá àti dípò ìdàrú wọn yóò yọ ayọ̀ nínú ìpín wọn bákan náà ni wọn yóò sì jogún ìlọ́po méjì ní ilẹ̀ wọn mọ́mì ní orúkọ Jésù ẹ ó jogún ìlọ́po méjì lórí ilẹ̀ yín lórúkọ Jésù dádì láti bí ẹ ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi lọ ẹ ó jogún ìlọ́po méjì lórí ilẹ̀ tẹ́ wà yín lórúkọ Jésù Kristi wọn ní ayọ̀ ayérayé yóò sì jẹ́ tiwọn Jésù Olúwa mo dé lónìí láti gba ìṣẹ́po méjì ẹ̀tọ́ mi ìṣẹ́po méjì ìbùkún ìṣẹ́po méjì oríire ìṣẹ́po méjì òmìnira bẹ́ẹ̀ ṣe máa gbà nìyẹn mo dé lónìí láti gba ìṣẹ́po méjì ẹ̀tọ́ mi
Oh Lord, I come today to receive my double portion of what I do, for what is due. I come today to receive my double portion of what is due. Double portion of help, double portion of blessing, double portion of promotion, double portion of health. Mọ́mí mo yín sọ̀rọ̀ yẹn ẹ má jẹ́ kí ọkàn yín sọ pé báà lè ṣe gba double promotion ṣó possible ni mo ti ráwọn tó ṣe testimony ẹ̀ ní pé wọ́n gba double promotion ìgbàgbọ́ yín ò le tó ẹjọ́ Jésù Olúwa mo dé lónìí láti gba ìṣẹ́kù méjì ẹ̀tọ́ mi Olúwa mo dé lónìí ìṣẹ́kù méjì ìbùkún ìṣẹ́kù méjì ìrànlọ́wọ́ ìṣẹ́kù méjì oríire ìṣẹ́kù méjì gbéga ìṣẹ́kù méjì àlàáfíà ìṣẹ́kù méjì òmìnira ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù bàbá mo dé lónìí láti gba ìṣẹ́kù méjì ẹ̀tọ́ mi mo kọ́ àwọn ọmọ mi gan wá kán gba ìṣẹ́kù méjì ẹ̀tọ́ tiwọn náà ìṣẹ́kù méjì ìbùkún ìṣẹ́kù méjì oríire ìṣẹ́kù méjì tẹ̀síwájú ó yá mo dé Jésù Olúwa mo dé láti gba ìṣẹ́kù méjì ó yẹ máa gbàdúrà ìṣẹ́kù méjì iyì ìṣẹ́kù méjì ìṣẹ́gun ìṣẹ́kù méjì tẹ̀síwájú ẹ máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ pé ẹ ti dé o láti gba ìṣẹ́kù méjì tìyín gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ wò nígbà tá a máa ń sọ̀rọ̀ nípa ìmúláradá mo fẹ́ kẹ́ wá mọ kíní kan nípa ẹ̀ pé ẹ má fẹ́ gba ìmúláradá tí ò stubborn ó ṣe kó má rí ẹ má bínú tí ò takú oh God ṣe rí kìrìsìtẹ́nì òde òní ó ti rọ̀ wá lọ́rùn jù láti sọ pé ó tẹ̀ ti sú mi ó ti sọ̀rọ̀ wá mi ò mọ̀ díẹ̀ tó fi rí bẹ́ẹ̀ ẹni tó ló ti sún òun yìí kò wá bá Jésù o yes anyhow ṣé tó gbogbo ojú ayé ẹ̀ tó gbogbo àtọ́ fi kó fi wá Jésù ìwákùwà ló ń wá kiri ẹ̀ tá sanwó fún ẹ̀ tí wọ́n á ní kó gba òróró yìí kó lọ́ọ́ fi wẹ̀ lẹ́ẹ̀méje ẹ̀ tá ní wòlíì kan fẹ́ wẹ̀ fún wòlíì kan máa ń wẹ̀ fún yẹn létí omi ibi tó ń gbà lọ nìyẹn o kò jókòó ti Jésù o bí wọ́n ṣe wà rí Jésù eventually ẹ̀yọ́ ó wá jókòó fún bíi 15 minutes ó ní tẹ̀tí sú mi jáde ìgbà tó ní Jésù yẹn ló bẹ̀ sí pòṣe kò pòṣe lọ́dọ̀ àwọn tó ń gbowó lọ́wọ́ ẹ̀ o thank you daddy ó ló ń sọ fún wọn o tó tó wà bẹ́ẹ̀ nìyẹn mo wá ṣe rí Jésù tán so gbogbo àwọn nǹkan bá àwọn yẹn kò yẹ kó relevant lójú yín pátá never say die spirit èmi kì í ṣe pé bóyá mo kàn kọ́ yín lẹ́kọ̀ọ́ táwa ò practice rí o irọ́ o mo sọ o tèmi ò fúnra mi ò bá ní àrídájú ọ̀rọ̀ mi ní sọ irọ́ o tó mi fẹ́ káwọn èèyàn wá dá mi fi mí sáàrin ẹ ṣàṣì bẹ́ẹ̀ ni tí ẹ sọ fún wa ni pé kéèyàn má máa mọ́jú ẹ mọ́jú no service tá a ṣe ká tó pa ẹ ti mọ́jú lẹ́ẹ̀mẹ́jọ mo á wò pàpàkó irọ́ mi jẹ́ kó lè ṣẹlẹ̀ sí mi irọ́ màá ní àrídájú ẹ̀ kí n tó lè sọ jáde fáwọn èèyàn àwọn náà ti sí kìí tó yẹ pé sickness dojú kú ni sickness tẹ́yẹ̀ mọ̀ pé ayé mọ̀ pé ara ẹni yóò dá àwọn tó dẹ̀bẹ̀ yẹn wò wọ́n sọ pé everything is okay ṣọ́rọ̀ nìyẹn èèyàn ń kú lọ ẹni tó gbé machine kan wá tó wá wọ̀nyàn tó ń wòyàn báyìí ó lójú ara ẹ̀ báyìí láì lògò ó mọ̀ pé ẹni yìí ó lè má dọ̀là bó ṣe ń wò yìí ṣùgbọ́n ó fi machine sórí fi sápá fi sẹ́sẹ̀ machine normal ní àìsàn kò sí nǹkan tó ṣe yín èmi ló ń tán ṣùgbọ́n nígbà yẹn mo rántí dáadáa I refuse to lie on the bed irọ́ yàtọ̀ pé mo sùn sórí bẹ́ẹ̀dì mo sùn mo jí irọ́ ẹ̀rí mi kí n sùn sílẹ̀ pé ara mi ò dáa I refuse to give up nígbà wá yẹn mo ń wàásù síbẹ̀ the same time tí mo ń lo wàásù lónìí mo ń wàásù bẹ́ẹ̀ ni mo sọ fún wa mo ń wa mọ́tò nígbà yẹn níwájú ọlọ́run àti èèyàn mo ń ṣe counseling fáwọn èèyàn àìmọye àwọn èèyàn tára àwọn ò dá nígbà yẹn tá a bá gbàdúrà fún ara àwọn adẹ̀ dá kò yà yín lẹ́nu mo ń sọ̀tọ̀ fún yín ohun àánúgbà yẹn mo ń ṣe lọ mo ń ṣe dáadáa lọ ṣùgbọ́n èmi tí mo mọ̀ bí ohun mi ṣe rí mo mọ̀ pé kíní mú mi léni ọ̀rọ̀ yẹn ò jáde dáadáa bẹ́ẹ̀ ni I refuse to die because of what the Bible says bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo kọ̀ láti kú nígbà yẹn mo takú ni torí kí ló dé fa tí bíbélì sọ ìkànnì kan tí bíbélì sọ ó wà nù Jeremiah chapter 30 verse 17 Jeremiah chapter 30 verse 17 ẹ mọ̀ tó ni ó ní for I will restore health to you and heal you of your wounds says the Lord I will restore health to you nítorí èmi yóò mú ìlera padà fún yín èmi yóò sì wo ọgbẹ́ yín sàn ní Olúwa wí bíbélì ló sọ bẹ́ẹ̀ Jeremiah chapter 30 verse 17 nítorí tí a ti pè é ní ẹni ìtanù sí òní yìí tí gbogbo ènìyàn dágun lásì ṣùgbọ́n Ọlọ́run rárá òun ò ní mọ́mì Ọlọ́run fi yín lẹ̀
òun lẹ ṣe ń gbọ́ mi lónìí òun ni ẹ̀sìn ṣe ń mí tí ọkàn yín ṣe gbì ọlọ́run ò fi yín lẹ̀ ni tọ́lọ̀ bá jáwọ́ ẹ̀ lẹ́ẹ̀kan just 1 second ẹ máa gbọ́ machine á ṣe tíín ẹ̀ tẹ́ ẹ bá lórí bẹ́ẹ̀dì àìsàn tọ́ bá lẹ̀ machine mọ́ máa ń ṣe kèkèm machine á kàn ṣe tíín tán ó ń lọ lẹ́hìn wò yẹn. Jésù Olúwa ẹ mú ìlera padà tọ̀ mí wá kí n gba ìwòsàn lọ́wọ́ kíni ọwọ́ yín nìyẹn wá kù sí. You have to mention that particular ailment. Mo sọ fún amúnẹ takú ẹ̀yin ni mo bá sọ̀rọ̀ mi ò bá ògbó èrò sọ̀rọ̀ mọ́mì ẹ̀yin ni mo dáàdì ẹ̀yin gángan ni mo bá sọ̀rọ̀. Jésù Olúwa. Oh Lord, restore health to me so I will be healed. Healed of what? I will be healed of this kidney problem. I will be healed of this heart issue. I will be healed. Bẹ́ẹ̀ ni máa fi yẹn sí. Jésù Olúwa. Ẹ mú ìlera padà tọ̀ mí wá kí n gba ìwòsàn lọ́wọ́ kẹ́ni lọ́wọ́ àìsàn ọkàn lọ́wọ́ àìsàn kíndìnrín lọ́wọ́ àìsàn inú ẹ̀jẹ̀ ẹ dárúkọ ẹ̀ fún Ọlọ́run lọ́wọ́ àìsàn ojú lọ́wọ́ àìsàn ọ̀nà fún oríṣiríṣi àtọ̀ bá jẹ́ máa sọ fún Ọlọ́run. Jésù Olúwa ẹ mú ìlera padà tọ̀ mí wá kí n gba ìwòsàn lọ́wọ́ kíni ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ẹ mú ìlera padà tọ̀ mí wá kí n gba ìwòsàn kí n gba ìwòsàn kí n gba ìwòsàn ẹ máa dárúkọ tẹ́fẹ́ gba ìwòsàn lọ́wọ́ ẹ máa dárúkọ ẹ̀ fún Ọlọ́run ẹ máa dárúkọ ẹ̀ fún Ọlọ́run tẹ́ bá pọ́n ti diagnose yín fún àìsàn kan ẹ dárúkọ àìsàn yẹn fún Ọlọ́run kí n gba ìwòsàn ẹ mú ìlera padà tọ̀ mí wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín ṣe sọ ẹ mú ìlera padà tọ̀ mí wá ayérayé ẹ mú ìlera padà tọ̀ mí wá kí n gba ìwòsàn kí n gba ìwòsàn gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jọ̀ọ́ bá ṣe ń gbàdúrà ẹ lọ bu omi sínú kọ́ọ̀pù kékeré kan tẹ́ bá ní bottle water ẹ náwó mu ẹ jọ̀ọ́ ẹ sáré ṣe yẹn màá máa dọ́gbọ́n dúró de àwọn ènìyàn ẹ bu omi mo sọ́ọ̀rì a ò mọ̀ tẹ́lẹ̀ n bá ti ṣe ìfilọ̀ ẹ̀ tẹ́lẹ̀ ẹ bu omi bẹ́ẹ̀ yẹn ó lè jẹ́ àmukù yín ẹ má jẹ́ kó jẹ́ àmukù ẹlòmíì ó lè jẹ́ àmukù tí yín omi tẹ́ ti bu mukùnú bottle ẹgbẹ́ for I will restore health to you and heal you of your wounds says the Lord. Ọlọ́run ló sọ kì í ṣe èèyàn nítorí èmi yóò mú ìlera padà wá fún yín èmi yóò sì wo ọgbẹ́ yín sàn. God ni Olúwa wí ni Olúwa kì í ṣe àwọn àgàmù rárá ẹlẹ́mìí ayé òde òní ló sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n ilé àwọn èèyàn máa sọ pé ẹ̀mí Olúwa sọ pé tẹ̀mí Olúwa ọ̀dẹ̀ sọ ṣùgbọ́n ilé ìta kàí àwọn kọ́ ló ń sọ o Olúwa gangan ló sọ o. Oya ẹ ti ṣetán Jésù Olúwa ẹ gbé omi yẹn dání ẹ má gbé sílẹ̀ ẹ gbé dání ni ó lè jẹ ọwọ́ tó lè jẹ ọwọ́ ọ̀sẹ̀ jáde kó wá lọ́wọ́ yín Jésù Olúwa ẹ mú ìlera padà tọ̀ mí wá kí n gba ìwòsàn lọ́wọ́ kẹ́ni ẹ sọ fún Ọlọ́run oh Lord restore health to me so I will be healed of what mention your ailment to the Lord àìsàn yẹn Ọlọ́run fẹ́ mórúkọ ẹ̀ kúrò nù ayé yín ni ṣẹ́rí márèjì tí ẹ ní pẹ̀lú àìsàn yẹn Ọlọ́run fẹ́ separate yẹn pátá lónìí ni Jésù Olúwa ẹ mú ìlera padà tọ̀ mí wá kí n gba ìwòsàn lọ́wọ́ kí ni ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ayérayé inú àwọn ọ̀run ẹ mú ìlera padà tọ̀ mí wá kí n lè gba ìwòsàn ẹ mú ìlera padà tọ̀ mí wá ẹ má gbàdúrà ẹ jọ̀ọ́ ẹ má dákẹ́ ẹ má dúró ẹ mú ìlera padà tọ̀ mí wá kí n lè gba ìwòsàn ẹ mú ìlera padà tọ̀ mí wá kí n lè gba ìwòsàn ó yẹ ẹ máa dárúkọ àìsàn yẹn gangan fún Ọlọ́run ẹ sọ ẹ dárúkọ ẹ wọ́n ti gbọ́dọ̀ sọ orúkọ àìsàn yẹn fún yín o tí wọ́n bá sọ yẹ kẹ́yìn náà ti mọ̀ o ó yá ẹ máa gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ mú ìtẹ́ bá lè mú bẹ̀ tẹ́ bá lè mú tán ẹ mú tán tẹ́ bá pẹ́ ẹ fẹ́ máa mú díẹ̀ ẹ̀yin nìkan lẹ́nu ní omi yẹn ẹ má tọ́pù ẹ o tó bá yẹ tán ó ti tán náà nìyẹn omi yẹn ti tó láti ṣe ìwòsàn ó ti tó láti ṣe ìwòsàn mo sọ́lẹ̀ kan mo ní ǹjẹ́ gbàgbọ́ pé àwọn kan ìgbàgbọ́ wọn ni pé táwọn bá lówó ju báyìí lọ táwọn bá ní owó burúkú pé wọ́n máa ní ìbàlẹ̀ ọkàn wọ́n máa ní ọkàn máa balẹ̀ bá tiẹ̀ lówó kí n kọ́ mansion ńlá kan kí n wá ra mọ́tò irú mọ́tò olówó mìíràn yẹn gan o okay bóyá mi tẹ̀ fẹ́ ra mọ́tò tó pọ̀ jù ṣá kí n ṣáà rí electric EV kan tó da electric vehicle kan tó wà pa gan brand new kí n ṣáà rárá ó dandan kọ́ ni kó jẹ́ ti Elon Musk jàre dandan kọ́ ni kó jẹ́ Tesla bó tẹ̀ jẹ́ China àníyàn ni mò ń sọ yẹn àníyàn nìkan nìyẹn kí wọ́n kọ́ ilé kan àwòdá mi ẹnu nù nígbà yẹn olùwà ní ìsinmi ọkàn ta ló sọ bẹ́ẹ̀ fún yín ó dàgbà àmọ́ sọ ayọ̀ ìgbàlà lẹ́ẹ̀kan ta ní bó ṣe rí nìyẹn wọ́n ti gbàgbé pé owó tàbí ọrọ̀ tàbí ìbùkún billions trillion kò guarantee ìbàlẹ̀ ọkàn rest of mind kò ṣeé rà Ọlọ́run nìkan ló ń fọyàn
kì í sì gbowó thank God pé kì í gbowó bí ọ̀sọ́ wáyé Ọlọ́run gbowó ni àwọn trillionaire yẹn àwọn billionaire yẹn àwọn lákọ́kọ́ rí tiwọn rà ibi tí Ọlọ́run wá dára sí nìyẹn ẹ̀wọ́n ti bẹ́ẹ̀ lè sọ ni Psalm 23 verse 3 He restores my soul. He leads me in the path of righteousness for his name's sake. Gbogbo alámọ̀ lórí kékeré láti kọ́ ọ̀rọ̀ yẹn àkọ́sórí ní kékeré ṣọ́ọ̀ṣì wa. Psalm 23 verse 3 ó mú ọkàn mi padà bọ̀ sípò ó mi lọ sí ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀. Ìbàlẹ̀ ọkàn burúkú nìyẹn ìsinmi tó lágbára nìyẹn. Jésù Olúwa ẹ fún mi ní ọkàn ìsinmi ẹ fún mi ní ọkàn ìsinmi ọkàn tó ń sinmi lórí ọmọ lórí iṣẹ́ lórí ayé mi ọkàn tó ní ìsinmi kì í ṣe ọkàn tó ń sá kiri kì í ṣe ọkàn tó ní ìpòrú kì í ṣe ọkàn tó ń banújẹ́. Oh Lord, give me a restful soul over my children over my work gbogbo àwọn girigiri ẹ̀rí àìmọye àìbalẹ̀ ọkàn lórí ọmọ tọ́pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ lórí iṣẹ́ àìbalẹ̀ ọkàn Ọlọ́run fẹ́ fòpin sí nìyẹn mo nígbà Ọlọ́run fẹ́ fòpin sí nìyẹn. Jésù Olúwa ẹ fún mi ní ọkàn ìsinmi lórí ayé mi ẹ fún mi ní ọkàn ìsinmi lórí àwọn ọmọ mi ẹ fún mi ní ọkàn ìsinmi lórí iṣẹ́ mi ẹ fún mi ní ọkàn ìsinmi lórí ìdílé mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ayérayé mo gbàdúrà ẹ fún mi ní ọkàn ìsinmi lónìí ẹ fún mi ní ọkàn ìsinmi lónìí bàbá ẹ fún mi ní ọkàn ìsinmi ẹ fún mi ní ọkàn ìsinmi ní orúkọ Jésù Kristi ọkàn tó sinmi ọkàn tó ní ìsinmi lórí ọmọ ọkàn tó ní ìsinmi lórí iṣẹ́ ọkàn tó ní ìsinmi lórí ọ̀rọ̀ ayé mi fúnra mi lórúkọ Jésù ló ẹ fún mi lónìí ayérayé Olúwa ẹ ṣàánú mi Olúwa ẹ fún mi ní ọkàn ìsinmi 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 Olúwa ẹ ṣàánú mọ́mí ẹ gbàdúrà yìí dáadáa ẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run kí Ọlọ́run alààyè kó fún yín ní ọkàn ìsinmi báwo ni ìbá ṣe dára tó báwo ni ìbá ṣe dára tó báwo ni ìbá ṣe láyọ̀ tó báwo ni ìbá ṣe lẹ́wà tó tí Ọlọ́run bá fún ọkàn yín ní ìsinmi ó yẹ máa gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa bá ṣe ń gbàdúrà yẹn òun ni mo rántí ọ̀rọ̀ tí lọ́kọláya kan sọ fún mi àní wọ́n ṣe mí ní orílẹ̀-èdè Amẹ́ríkà àní wọ́n ṣe mí gan dáàdì yẹn ní ẹsikísà onígbòrò tá à ń sọ látàárọ̀ yìí olóńdùn gan ó ní ẹ̀mọ́ nǹkan tó bà ọkàn wọn jẹ́ jùlọ pátápátá mo ní kíni yẹn ó ní ọmọ yìí ó ní báwọn sọ yẹ ọmọ ọdún ẹ̀ fún mi mo ní bẹ́ẹ̀ ni mo lè sọ pé 16 years wọ́n ní ìjà wọn sọ fún mi iye ìgbà tí àwọn ti lọ sí police station tí wọ́n gba ọmọ yẹn tán lọ gba ọmọ yẹn ní police station mo ní ẹ̀ sọ̀rọ̀ débẹ̀ wọ́n ní àwọn wo diary wọn àwọn call with dates wọ́n ló jẹ́ 29 times mo ní ọmọ ọdún mẹ́rin lẹ pé yìí wọ́n ní àwọn sọ pé ọmọ ọdún 16 pé gbà mo ní ó mà kú bí ọdún bíi méjì kó pé 18 wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀n nìyẹn ẹ̀wọ̀n gbére pátá dẹ̀ wọ́n ní mo ti get the point wọn concern wọn ni pé tó bá ti wọ 18 àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó ṣẹ̀ tọmọ tó bá wọ 18 bá ṣẹ̀ ẹ̀wọ̀n ó máa marry ẹ̀wọ̀n ní straight mo á rẹ́rìn mo ní wẹ́ kò sí nǹkan tọ́lọ́run lè ṣe wọ́n tọ́lọ́run bá lè ṣe ẹyọ kan yẹn fún wọn kó má ṣe míì mọ́ ṣẹ́rí bí àìbalẹ̀ ọkàn yẹn ṣe le tó bẹ́ẹ̀ yẹn tọ́lọ́run bá lè ṣe ẹyọ kan yẹn fún wọn lórí ọmọ yẹn tó má ṣe mí kó má ṣe míì mọ́ irú dáàdì tó ń sọ̀rọ̀ yẹn tọmọ yẹn bá fòṣọlẹ̀ tó bá kú lójijì ṣé inú ẹ̀ ò ní dùn bẹ́ẹ̀ Ọlọ́run ní pa ọmọ wọn lórúkọ Jésù wọ́n ti tún àdúrà yẹn gbà ọyẹ Ọlọ́run mi Jésù Olúwa ẹ fún mi ní ọkàn ìsinmi lórí àwọn ọmọ mi ẹ fún mi ní ọkàn ìsinmi lórí ayé mi ẹ fún mi ní ọkàn ìsinmi lórí ìdílé mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ayérayé náà àwọn olú ẹ fún mi ní ọkàn ìsinmi ẹ fún mi ní ọkàn ìsinmi lórí ayé mi ẹ fún mi ní ọkàn ìsinmi lórí iṣẹ́ mi ẹ fún mi ní ọkàn ìsinmi lórí àwọn ọmọ mi ẹ fún mi lórí ìdílé mi ẹ fún mi ní ọkàn ìsinmi ẹ fún mi ní ọkàn ìsinmi ẹ gbàdúrà fún ọkàn ìsinmi ó ṣe pàtàkì tí ò bá ṣe pàtàkì a ò ní sọ bẹ́ẹ̀ ẹ máa gbàdúrà ọkàn ìsinmi ẹ fún mi ní ọkàn ìsinmi Olú ẹ ṣàánú Olú ẹ ṣàánú Olú ẹ ṣàánú Olú ẹ ṣàánú Jésù gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa lẹ́ẹ̀kan mi ní kẹ́kẹ́ gbàgbé ọ̀rọ̀ kan tí mo sọ lẹ́ẹ̀kan mo ní àṣírí ọ̀rọ̀ Ọlọ́run ni pé nígbà tí a bá ń kà á tàbí tá a bá gbọ́ ọ̀rọ̀ kan níbẹ̀
ká má kàn gbọ́ pé wọ́n ti wàásù lẹ́nu that's good ìwàásù yẹn dẹ̀ dùn prayer life yẹn dẹ̀ lágbára o tó wá pé bá a ṣe gbọ́ nìyẹn àti mí sí lọ́tọ̀ dáàdì kan bá mi sọ̀rọ̀ ní after service ọjọ́ Sunday wọ́n máa ń tẹnumọ́ràn yẹn tẹ́lẹ̀ o bọ́n bó tún ṣe gbọ́ lẹ́nu wọn ní ọjọ́ Sunday yẹn tún mo ní wọ́n lẹ́sà àwọn ní tẹ̀ bá ń wàásù pé èyí tí àwọn máa fi ń gbọ́ máa ń yàtọ̀ unlike some people tó máa kàn gbọ́ ṣe pé ìwàásù dẹ̀ pátá sáà wọ́n láwọn ò rí bẹ́ẹ̀ o pé àwọn oh God ìyìn tí mò ń retí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì nìyẹn gbogbo wa pátá ká má kàn gbọ́ wípé ilé máa dùn o mo rántí lọ́dún yẹn lọ́run tí mọ́mí yẹn ní ẹjọ́ mo máa ń gbọ́ Ohun Àánú ìrírí ayé ta ló ń ṣe ìrírí ayé so ìrírí ayé lẹ́yìn kà sí ó ní ìrírí ayé náà nínà ibi à ń bí Kọ́lá Ọláwuyì mo ní mo máa dẹ̀ bu omi rẹ̀ wẹ̀ sí mi lọ́kàn lọ́dún yẹn lọ́hùn mo fẹ́ lè stop pé mi ò ṣe mọ́ pé so nǹkan tẹ́yìn rí sí nìyẹn pé ìrírí ayé ni oh my God so mi ní fẹ́ kẹ́ ẹ rí ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ yẹn o ẹ má rí bí ìrírí ayé o ẹ rí wípé lónìí tílẹ̀ mọ́ yìí iṣẹ́ tí Ọlọ́run rán sí mi ni and you take it seriously tó wáyé pé lérí ni kí ló pè lérí bẹ́ẹ̀lì kò kàn mí bọ́lọ̀ ti fẹ́ ṣe o kí ló kàn bọ́lọ̀ ti fẹ́ ṣiṣẹ́ tó ti sọ fún wa tẹ́lẹ̀ pé ọ̀nà àtọ̀nà wa yàtọ̀ ìmáà dì mú pátá ni possibility bó ṣe máa ṣẹlẹ̀ nínú ayé mi kò kàn mí kò kàn mí o ẹ jẹ́ ká gbàdúrà ẹ jẹ́ kí n fi ibìkan wà ní Bible náà kí n tó sọ àwọn ìrírí mi fún wa 1 Peter chapter 5 verse 10 1 Peter chapter 5 verse 10 ẹgbọ́n tí bẹ́ẹ̀ sọ ni ó ní ǹjẹ́ kí Ọlọ́run oore ọ̀fẹ́ gbogbo tí ó pè wá sínú ògo àìnípẹ̀kun rẹ̀ nínú Kristi Jésù nígbà tí ẹ̀yin bá ti jìyà fún ìgbà díẹ̀ òun yóò sì ṣe yín ní àṣepé yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ yóò fún yín lágbára yóò yanjú ọ̀rọ̀ yín Ọlọ́run mi o yẹn pé ìgbà tá bá dojúkọ ìṣòro kan ìgbà díẹ̀ ni attitude mi nìyẹn from day one tó bá dojúkọ it's a matter of time àwọn tó máa ń sọ ìlú tí wọ́n dáadáa ọmọ kan máa ń sọ kí nìkan pé ìgbà mi time máa solve ẹ̀ òótọ́ ni now there are some time máa solve ẹ̀ bílí ló sọ bẹ́ẹ̀ torí pé ìgbà díẹ̀ ló sọ ìgbà yẹn là kí n fẹ́ dúró dè tá a fi máa ń wá gàmúra kiri àwọn tó promise wà ní lẹ́sẹ̀kẹsẹ̀ now ó dàbí dáàdì kan wọ́n arrest wọn fún fraud níbi iṣẹ́ èmi kọ́ ni mo bá wọn ṣe fraud o àjọ pín owó o òtítọ́ àbẹ́ ni ìgbà tó ṣe fraud wọn ò fún mi ìdá mẹ́wàá nú ẹ̀ kọ́ bá sọ pé bóyá ẹ̀yin náà ṣàjẹ́ ń bẹ̀ mi ò mọ̀ wọ́n wo ìgbà tó ń ṣe fraud wọn o wọ́n ti wá ní problem yẹn ní kóòtù gan-an court case wá wà gan-an mi wàá mọ bọ́ ṣe bá family wọn kan sọ̀rọ̀ pé nǹkan báyìí làwọn ńlá kọjá pé ní pastor Sam nọ́mbà wọn ni send message síbẹ̀ ok o wọ́n ṣà send message wọ́n ṣà fún wọn ní time láti bá wa sọ̀rọ̀ wọ́n fún wọn ní appointment ọ̀ la bá sọ̀rọ̀ náà ṣàlàyé gbogbo ẹ̀ mo ló yà jẹ́ bẹ́ẹ̀ tí máa gbàdúrà wọ́n gbàdúrà yẹn tán ìgbà tó bá di ẹjọ́ kejì wọn ní ẹ̀sà pé àwọn lọ kóòtù lọ́jọ́ yẹn pé adájọ́ ò dá ẹjọ́ yẹn nù mo ní kí lè lé mo láti pe àwọn ẹni tó wà mí kan wà mí kà oní court case tí wà mí láti bí oṣù méjì táwọn ìpò ṣe fraud ní tó clear bó ṣe fraud ó wá gbàdúrà ẹ̀ ní ẹyọ kan yẹn wá ní ó wá lọ kóòtù ní ẹjọ́ kejì tó parí àdúrà yẹn ló wá ní adájọ́ yẹn ò dá ẹjọ́ yẹn nù lọ́jọ́ yẹn wọ́n ní is that what you expect ó ní yẹn okay ẹ máa rìn síwájú díẹ̀ ẹ máa láwọn wòlíì tó máa promise yín nìyẹn kò ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà yín sì jìn sí kẹ́ ẹ máa lọ torí ẹ ti jí ẹ̀ṣẹ̀ yín bẹ́ẹ̀ni ọkàn wò mí lórí tẹlifíṣàn wọn ni àbí ṣe lórí láptọ̀pù mọ̀ọ́kan tó ti ń wò mí tó ti bóyá fóònù náà ti ń ṣe zoom lọ́jọ́ yẹn wọ́n kàn wọ́n bí ẹjọ́ kan yìnbọn sí ni kì í ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n tí bíbélì ń sọ ń bí ni wípé Ọlọ́run ló máa yanjú ọ̀rọ̀ yín now tẹ́tí rẹ́dì báyìí Jésù Olúwa ẹ mú ọ̀rọ̀ ayé mi wá sí àkíyèsí yín kẹsì yanjú ẹ̀ lónìí. Oh Lord, bring my issue before your attention and settle me. Ẹ yanjú ọ̀rọ̀ mi. Ẹ yanjú ọ̀rọ̀ mi. Ibi tí àdúrà yẹn ń lọ ni ẹ yanjú ọ̀rọ̀ mi. Ẹ sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ mú ọ̀rọ̀ ayé mi wá sí àkíyèsí yín kí ẹ sì yanjú ẹ̀ lónìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù.
ayérayé inú àwọn ọ̀run ẹ mú ọ̀rọ̀ ayé mi wá ẹ mú wá sí àkíyèsí yín kẹ̀sì yanjú ẹ̀ lónìí ẹ yanjú ọ̀rọ̀ ayé mi o Olúwa ẹ yanjú ọ̀rọ̀ ayé mi o ẹ mú ọ̀rọ̀ ayé mi wá sí àkíyèsí yín Olúwa ẹ yanjú ẹ̀ Olúwa ẹ yanjú ẹ̀ Olúwa ẹ yanjú ẹ̀ Olúwa ẹ yanjú ẹ̀ ẹ mú ọ̀rọ̀ ayé mi wá sí àkíyèsí yín Olúwa ẹ yanjú ẹ̀ Olúwa ẹ yanjú ẹ̀ Olúwa ẹ yanjú ẹ̀ ẹ mú ọ̀rọ̀ ayé mi wá sí àkíyèsí yín Olúwa ẹ yanjú ẹ̀ ẹ gbàdúrà kí Ọlọ́run kó yanjú ẹ̀ kó mú ọ̀rọ̀ ayé yín wá sí àkíyèsí Olúwa ẹ mú ọ̀rọ̀ ayé mi wá sí àkíyèsí yín Olúwa ẹ yanjú ẹ̀ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi o àwọn kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ ayé wọn ká wọn lára débi pé wọn ò kọ̀ láti gba òrùlé wọlé ẹ ṣáà mọ̀ tán yẹn àwọn kan nìyẹn ọ̀rọ̀ ayé wọn ká wọn lára débi pé wọn ò kọ̀ ṣé ẹ fẹ́ sọ mi pé àwọn fámìlì tó gbé aláìsàn wọn wá yẹn wá bá Jésù yẹn ṣé ẹ fẹ́ sọ mi pé àwọn nìkan ni wọ́n ní fámìlì tó síkì lọ́jọ́ yẹn àwọn kan débẹ̀ wọ́n á lọ kíù ni wọ́n á kàn dúró pa lórí kíù wọ́n ní ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ o ká ṣàlùfọ́ sórí kíù síbẹ̀ máa sọ fáwọn kan àwọn kan máa ń sọ̀rọ̀ kan fún mi mọ́mì tẹ́bà làwọn tó ń sọ ẹ gbọ́ mi dáadáa wọ́n ní àìsàn bá ti mẹ́sẹ̀jì yín ṣùgbọ́n mi ìfẹ́ yọ yín lẹ́nu máa rẹ́ nìkan ẹni torí majority ọ̀rọ̀ táwọn ọmọ Ọlọ́run máa ń sọ létí mi ó máa ń pa mí ló máa ń fọ́ nìkan ẹ̀yin lẹ́ẹ̀kan rí bẹ́ẹ̀ wọ́n ní kí lẹ sọ́ọ̀sì wọ́n ní àwọn ẹ̀fẹ́ mẹ́sẹ̀jì mi torí ẹ̀fẹ́ yọ mí lẹ́nu mi ló ẹ dúró bẹ́ẹ̀ àwọn tó rẹ́dí àti yọ mí lẹ́nu àwọn òkè àǹtí wọn wọ́n á sẹ́ni mẹ́sẹ̀jì lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ wọn òkè à wọ́n ní ẹjẹ́ ìyẹn ṣàjókòó ẹ máa dúró dìgbà yẹn ẹ dúró sí kíù tó wáyé pé àwọn ará ìgbà nìyẹn dúró sí kíù ni máa tó dúró sí kíù ní Bíbélì mọ iye ọdún tó fi dúró sí kíù dà 38 years ẹ farabalẹ̀ ka Bible ẹ jọ kẹ wá mọ bẹ́ẹ̀ ṣe máa apply ẹ̀ sí life yín mo ń sọ òkodoro fún yín 38 years ló fi wà ń bẹ̀ ẹ̀mọ́ tó ń dúró dè ó ń dúró dè ẹni tá gbé òun sínú omi ó ń dúró dè ẹni tá gbé òun ní kò tó rápálá débẹ̀ àwọn ilẹ̀ mi àti débẹ̀ èmi màá lọ hangi síbẹ̀ Ọlọ́run ṣàánú yẹn ayàtú síra wa ní o kó tó parí yẹn ayàtú síra wa ní o màá lọ hangi débẹ̀ ni ẹjẹ àwàdà rẹ kí n sọ ẹ̀kọ́ kan tí màá kọ́ mi ní police station lọ́dún kan mo fẹ́ sọ ìrírí mi yẹn ẹ̀kọ́ tí mo dẹ̀ lẹ́yìn lọ́jọ́ yẹn màá sọ fún yín á sọ fún Ọlọ́run ẹ mú ọ̀rọ̀ ayé mi wá sí àkíyèsí yín èmi ànímọ̀ yẹn sẹ́ẹ̀ ní Nàìjíríà yìí ó ní èmi ló kàn máa kan ló sọ bẹ́ẹ̀ ó ní èmi ló kàn wọ́n jọ tó sọ̀rọ̀ wọ́n bẹ̀ sí fi ṣí ẹyẹ ìwẹ́rẹ́ kan òun ló kàn òun ló wà bẹ́ẹ̀ dì sí òun ló wà bẹ́ẹ̀ báyìí ní tó bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ yẹn ló ń tẹnu mọ́ ń gbà yẹn lamẹ́ríkà máa kan wà nígbà kan tó pé yes we can they did it o ní tí ò ṣẹlẹ̀ lamẹ́ríkà nígbà yẹn Jésù Olúwa ẹ mú ọ̀rọ̀ ayé mi wá sí àkíyèsí yín kẹ̀sì yanjú ẹ̀ lónìí ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Olúwa ẹ mú ọ̀rọ̀ ayé mi wá sí àkíyèsí yín kẹ́ yanjú ẹ̀ ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi ẹ mú wá sí àkíyèsí yín kẹ́ yanjú ẹ̀ Olúwa ẹ mú ọ̀rọ̀ ayé mi wá sí àkíyèsí yín ó yẹ gbàdúrà yìí àdúrà yìí ó ṣe pàtàkì ó lápẹẹrẹ ni mo ṣe pé tí mo ṣe ń tún pé ẹ gbàdúrà yìí pé kí Ọlọ́run kó mú òun fúnra ẹ̀ kó mú ọ̀rọ̀ ayé yín wá sí àkíyèsí rẹ̀ òun fúnra ẹ̀ ló máa lọ ṣiṣẹ́ yẹn á lọ sí archive á lọ fa ọ̀rọ̀ ayé yín yọ níbi tó wà àwa yanjú ẹ̀ lónìí ó yẹ máa gbàdúrà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa oh my God mo ní mo kọ́ ẹ̀kọ́ kan lára dádì kan ní ọdún kan first time tí máa gun mọ́tò nìyẹn àwa ń lọ ní wọn pe eré Àbẹ̀ní Ẹgbẹ́dá lọ́dún yẹn lọ́wọ́ ọlọ́pàá wa dá mi dúró yes mo bá dúró ìwé mọ́tò dà kó fún ogbó ẹ̀ pé láńsẹ̀nsì dà fún ogbó ẹ̀ pé wọ́n ní tinted ní gíláàsì yẹn mo ní tinted kẹ̀ iṣẹ́ ẹ̀rí mi nínú gíláàsì ta ni wọ́n ní ayẹyẹ let's go to our let's go àwa lọ bẹ̀ bá a ṣe ń débẹ̀ báyìí ni máa kan náà débẹ̀ máa yẹn ló bá bẹ̀rẹ̀ what rubbish is that mo fẹ́ rọ̀gá yín àwọn tó sí ọ̀gá pé mọ́tò mẹ́rin ló ní 4 vehicles pé kò sí kankan nu mọ́tò yẹn bó ṣe gbogbo ẹ̀ ṣe ní factory fitted vehicle ni factory fitted glass ló wà ń bẹ̀ pé wọ́n ṣe lè lọ́n pè ní ilé lọ́n pè ní ló bẹ̀rẹ̀ sí ó ní láyé ọ̀gá yín ló ń fẹ́ rí lójú ayé mi mo wá lọ wo mọ́tò máa yìí gíláàsì àti gíláàsì mi kankan náà mà ní bros ẹni kí ni mo ṣe ń bá bẹ̀rẹ̀ òyìnbó tá à ń sọ yìí yeah it is true the man said èmi gan fúnra mi gan pẹ̀lú mọ́tò yìí mo kọ́ fẹ́ sọ pé mọ́tò mẹ́jọ ni mo ní àìrọ́ kí ló lè tó bẹ́ẹ̀ ẹyọ kan ilé gan Olúwa bá mi ṣe ni àìrọ́ lè mẹ́jọ mo ń bára mi dà níyàn nínú bẹ́ẹ̀ pé kí ni kàtìkàtì èwo ni mẹ́jọ tí kẹ́rù lè bọ́ ọlọ́pàá ni
This vehicle is factory fitted. What are you saying? I'm a lọ́jọ́ yẹn. So láti ìgbà yẹn, you can't tell me that. You can't tell me that. Kí á náà máa ní ẹ̀sà ẹ̀ ṣáà máa kó tì yín lọ. Bẹ́ẹ̀ ni. Mo lọ́jọ́ kan mi àtọmọ kan afẹ́ jáde afẹ́ lọ airport lọ gbé èèyàn. Lọ́pàá bá dá mi alẹ́ ló bọ́ sí ló bá dá mi ló ní ìwé àkówé fún ọ. Ló bá fẹ́ máa sọ story mo ní wọ́n máa fi láìpẹ́ dá mi dógún ẹsẹ̀ ọ̀dẹ fún wa lówó. Mo ní ìyẹn ló bá sọ fún mi. Ní initially pé kí fún ẹ lówó máa fún ẹ lówó èlò lówó. A máa fún ẹ náà. Àyíntà àmọ̀rí a máa ń fún lówó oúnjẹ. Please take and let me go. What? So èèyàn gbọ́dọ̀ dúró sí queue. Tẹ́ bá mọ́mì mo ń sọ tó fún mi ní kẹ́ ẹ lọ ṣe jàgídíjàgan kọ́ ni mo ṣàlàyé ẹ̀ yìí o but mo ń sọ fún yín pé ẹ kọ́ láti má kàn jókòó tẹ́tẹ́rẹ́ sínú ẹ̀ ní ká jókòó yẹn kọ́ là ń sọ kò sọ pé kẹ́ ẹ pa ẹnu yín mọ́ kẹ́ ẹ má béèrè ẹ̀tọ́ yín kò sọ pé kẹ́ ẹ pa ẹnu yín mọ́ kẹ́ ẹ má sọ àwọn kan tó yẹ kò ní kẹ́ ẹ pa ẹnu yín mọ́ kẹ́ ẹ má kọ́rọ̀ yín má ka yín lára pé ẹjọ́ ẹ dá sẹ́mi náà pé àmọ́ kan dúró náà ni mo lọ sí ìlú kan lọ ṣe program mọ́mì yẹn mo dẹ̀ wá sí chọ́ọ̀chì wọn a ṣe program tán a dẹ̀ kúrò a dẹ̀ padà sí Èkó ìwọ́ṣẹ́ wa ń wá bó ṣe máa búùkù mú ní ṣé bí ìlú yín láti kúrò lẹ́nu àwọn olóhùn fẹ́ yọ yín lẹ́gbàá tó ń rí pé èrò pọ̀ what èrò pọ̀ why can't you ẹjọ́ àdúrà yìí ẹ má fi ṣe tèrò pọ̀ o ẹ padà sí àdúrà yìí kẹ́ ẹ lọ gbà ẹ ń tẹ́ bá rí i pé ẹ ní ìdánilójú pé ẹ ò gbà dáadáa ẹ padà sí díẹ̀ sẹ́ẹ̀ Ọlọ́run ránṣẹ́ nítorí tèmi ni kò mi ò dẹ̀ ní gbà kó máa ẹ̀yin náà tẹnumọ́ pé ẹ̀yin ló kàn pé this is your time to receive ó yẹ ká bẹ̀rẹ̀ sí gbọ́ èrì tí yín náà ó yẹ kẹ́yìn náà ti sọ ẹ̀rí ẹ má yẹ ká tán ara wa jẹ Jésù Olúwa ẹ mú ọ̀rọ̀ ayé mi wá sí àkíyèsí yín sẹ́ ẹ yanjú ẹ settle mi ẹ yanjú ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù ẹ mú ọ̀rọ̀ ayé mi wá sí àkíyèsí yín Olúwa ẹ yanjú ẹ ó yẹ yanjú ẹ gbàdúrà yìí wọ́n ti sọ pé àkókò ti lọ ó yẹ ká ti mẹ́nu dúró gan sef tipẹ́ ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn mo fẹ́ jẹ́ kó yé yín dáadáa ni ẹ yanjú ọ̀rọ̀ mi Ọlọ́run wa ó yẹ gbàdúrà yìí ẹ gbàdàdà gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ìjà lọ sínú àdúrà náà wa àsìkò tí lọ pátá ìjà lọ sínú àdúrà náà wa ó yẹ máa gbàdúrà ẹ máa béèrè lọ́wọ́ Ọlọ́run àwọn kan tó yẹ kẹ́ béèrè àwọn kan tẹ́ ní lọ́kàn láti béèrè àwọn ẹ fi ayé yín lé Ọlọ́run lọ́wọ́ ẹ fi tàwọn ọmọ yín náà lé Ọlọ́run ẹ fi ìdílé yín lé Ọlọ́run lọ́wọ́ ohun gbogbo tẹ́ bá mọ̀ pé ó tọ́ láti fi lé Ọlọ́run lọ́wọ́ ó lè fi lé Ọlọ́run lọ́wọ́ ó yẹ máa gbàdúrà ẹ máa béèrè ẹ máa bẹ̀bẹ̀ ẹ máa ṣèpẹ̀ ògo mà ní fọ́lọ́run wa Ọlọ́run ṣeun gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ á gbàdúrà Ọlọ́run wa àwa yin orúkọ yín lọ́pọ̀lọpọ̀ afọpẹ́ àfihàn àfògo fún orúkọ yín àyìn yìí ò nítorí pé ṣe torí pé àná yín dúró láéláé àdúpẹ́ lọ́wọ́ yín fún àwọn tẹ́ ti ṣe èyí tẹ́ ṣe gbogbo àwọn àgbékalẹ̀ tí oh God àyìn lógo lọ́pọ̀lọpọ̀ fún gbogbo rere gbogbo tí a ti rí gbà lọ́wọ́ yín bàbá Olúwa ẹ gba ọpẹ́ wa ayérayé Olúwa ẹ gba ìyìn wa mo gbàdúrà fún yín Ọlọ́run dáwọ́lé yín Ọlọ́run mèsì yín gbogbo tẹ́ ti wí lórúkọ Jésù Ọlọ́run ṣe níwọ̀n ìgbà tí ọkàn yín tó gbiná sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí níwọ̀n ìgbà tí ọkàn yín tó fa àwọn ọ̀rọ̀ ẹ̀ mára pé tẹ́ personalize pé ẹ̀yin la rán sí ní orúkọ Jésù ọ̀rọ̀ náà ṣe yín ní rere mo ní ọ̀rọ̀ Ọlọ́run ṣe yín ní rere mo ní ọ̀rọ̀ Ọlọ́run ṣe yín ní rere ẹ̀rí tẹ̀lé lórúkọ Jésù Kristi mo ní ìyìn tẹ̀lé lórúkọ Jésù Kristi ìdúpẹ́ tẹ̀lé àdúrà yìí lórúkọ Jésù Kristi ògo ní fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín jẹ́ kí ló bẹ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mọ́ tí Ọlọ́run dàpọ̀ tí ẹ̀ mọ́ kó máa bá wa lọ kọ́rọ̀ kó mí sí yín kó dáwọ́lé yín kó ràn yín lọ́wọ́ ẹ̀yin kó ti ayé yín síwájú kó fẹsẹ̀ yín múlẹ̀ kó fún yín ní agbára kó fún yín ní okun ògo ní fọ́lọ́run lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Praise the Lord, hallelujah, thank you and God bless you.